lẹ́yìn tí ariwo tó ti gba bòòlù tí awuyewuye ti gba ìgboro tí wọ́n sì fẹ̀sùn burúkú kan gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ inú gómìnà Ṣèyí Mákindé wípé ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà 300 bílíọ̀nù náírà inú lọ yá níkọ̀rọ̀ tó sì jẹ́ pé níkọ̀kọ̀ ilà àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n lọ buwó lu owó náà ìní Ṣèyí Mákindé ti padà fèsì lórí ẹ̀sùn yìí o tó sì ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ àti nǹkan tí kò yé àwọn èèyàn pàápàá ẹni tó fẹ̀sùn náà kàn lórí ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà tó ló yá lọ́nà àìtọ́ náà. ẹ̀rọ ti wípé ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Honorable Ibrahim Shitu tó ń ṣojú agbègbè Ṣakí West ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ló máa kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá ìpè kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ́mọ o wípé bí wọ́n bá gbọ́ lọ́jọ́ iwájú pé àwọn bu ọwọ́ lu òbítíbitì owó tó jẹ́ ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà fún Ṣèyí Mákindé láti yá òní kọ́mọ̀ pé òun kò mọ̀ nípa ẹ̀ òní láti oṣù keje sí oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn ti fún ara àwọn nísinmi nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ló jẹ́ kàyéfì pé ní inú oṣù kẹjọ láàrin àwọn ọjọ́ méjì kan ilà àwọn aṣòfin ẹgbẹ́ òun náà padà ni wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ padà sílé ìgbìmọ̀ aṣòfin láti ṣe ìpàdé pàjáwìrì ó ní àbájáde ìpàdé náà sì ni pé wọ́n sáré wá buwọ́ lu ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà fún Ṣèyí Mákindé tí Ibrahim Shitu sì ń béèrè pé kí ni Ṣèyí Mákindé ń fi owó tó ń yá ní gbogbo ìgbà tó fi ń ṣe ó ní ìdá 500% ìní owó tíjọba àpapọ̀ tó ń fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣooṣù inú fi lé ó ní kí wàá ní Mákindé ń fowó ṣe ó ní kí gbogbo aráàlú kán lọ mọ̀ pé òun kò lọ́wọ́ sí tòun òun ò sì mọ̀ nípa jìbìtì tó ń ṣe náà bó tilẹ̀ jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀jù majority leader Honorable Sanjọ́ ó ti fún ní èsì ṣùgbọ́n bẹ́ẹ̀ ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ náà Honorable Wahid Akitayo àti Sanjọ́ Adédoyin ló jẹ́ ìjẹ́pọ́n ti fún lésì tó sì jẹ́ pé wọ́n jẹ́ kó dìímọ̀ pé kò mọ ohun tó ń sọ àti wípé ọlá pé kì í wá sípàdé déédéé tí òsì tó ṣòfin kan rí ló jẹ́ kó máa sọ̀sọ́kúsọ ṣùgbọ́n èsì ẹni tí àwọn èèyàn retí òun gan ni ti Ṣèyí Mákindé tó fẹ̀sùn kàn ṣáà nínú àtẹ̀jáde tó fi síta ètí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣalábàápàdé agbẹnusọ gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Sùlàìmọ́ Ọláníwájú jẹ́ kó dìímọ̀ pé bàbá rẹ̀ àsọkúsọ ẹni Ibrahim Shitu ń sọ ó ní àwọn ò yá owó kankan tó jẹ́ ọ̀rọ̀ àṣírí ó ní nínú ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà tó ń sọ náà ó ní èyí tó jẹ́ bílíọ̀nù mọ́kànléní àádọ́jọ ń bẹ̀ 149 bílíọ̀nù ó ní ìyẹn ló jẹ́ àdéhùn tó wà láàrin àwọn àti ilé ìfowópamọ́ kan lórí àwọn ìrànlọ́wọ́ àti owó yíyá tó ṣe fáwọn lórí àwọn àkànṣe iṣẹ́ ó ní ọgbọ́n tí àwọn yóò wá lò tí ọ̀rọ̀ náà tí òfin ní kun ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ìyẹn ló jẹ́ kí àwọn tó àdéhùn ṣe lórí ọ̀rọ̀ owó yíyá náà ìyẹn pé kí ó fi lè rọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́rùn ó ní eléyìí kì í ṣe owó yá ní ẹ̀kúnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ pé bílíọ̀nù mọ́kànléláàádọ́jọ náírà tó kù 151 bílíọ̀nù ó jẹ́ àkànṣe iṣẹ́ tí Ṣèyí Mákindé ń ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ fi owó náà tó fẹ́ fi parí. Sùlàìmọ́ Ọláníwájú wájú kò dìímọ̀ wípé ìṣekúṣe ni ẹgbẹ́ òṣèlú APC Ibrahim Shitu ló ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ onílọ́dún mẹ́jọ tó fi ṣe ìjọba kí Ṣèyí Mákindé tó gbàjọba gbèsè ni wọ́n jẹ́ ilẹ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni wọn kì í rí owó àwọn òṣìṣẹ́ san èyí tó ló ti di ìtàn lásìkò Ṣèyí Mákindé báyìí bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé tó jẹ́ kó dìgbìmọ̀ pé ní ọdún 2019 tí APC tó wọ́n ṣe ìjọba gbẹ̀yìn wọ ọdún 2019 tó ń gbàjọba lọ́wọ́ wọn ó ní owó tó ń wọlé fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn owó orí wọn kò ju 20 bílíọ̀nù náírà 20 bílíọ̀nù náírà lọ́dún kan lọ ṣùgbọ́n ní báyìí lọ́dún 2025 pẹ̀lú ìgbìyànjú àti iṣẹ́ takuntakun òun ti rí pé owó náà ti lọ sókè sí 90 bílíọ̀nù náírà 70 bílíọ̀nù náírà.